Àbàtò faridun. Tẹ́lẹ̀ ni bàrí máa dé, bàrí dẹ̀ ti dé, ó dé, ó dé. Ìjàbàtò faridun. Ṣé bàrí máa dé àbí bàrí ti dé ò wá pọ̀ ni? Ìjàbàtò ó ti dé àbí òde? Ẹ dá mi lóhùn. Ìjàbàtò bàrí ti dé àbí òde? Ìjàbàtò faridun. Pẹ̀lú ògùn Ọlọ́run, pẹ̀lú àṣẹ Ọlọ́run, wà á máa dé sóore ni. Ìjàbàtò faridun. Wà á máa dé sí gbéga ni. Ìjàbàtò faridun. Ẹ sàmì. Ìjàbàtò èyí náà ń já máa bá bàbá wa Barrister dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé wọn ò kó àkúrò. faridun ala kulli muslimin. Bani dunya idha mal umru walla wa gaba al marhu wa futara turaba. Wa gaba al marhu wa futara turaba. وخير الناس من ترك الجواب. وخير الناس من ترك الجواب. tí n bá ti rí máìkì tó jiná èmi á máa fà á dáadáa nígbà ní dúníà ìdámẹ́lẹ̀ òòrùn wà lá.